ni. I don't want peace. I want problems always. Mama, Netflix àti Circle TV ní February 21. Ó mú owó mi. Oji. Ìwọ mú owó. No, ẹgbẹ́ ní sùúrù ẹ wò. Bẹ́ẹ̀ àwọn bíi ìgbà kọjá lẹ̀ ti rí pósítà. Mo lẹ pósítà ọdún ọba ń gbọ́ àwọn ẹ̀mọ́ pé ń bọ̀ wá. Ṣé ò ní dá ojú ẹ̀ máa fọ̀ ní èmi? Tí mo lọ káàkiri tí mi ò rí pé kí lè wò? Ẹ jú wẹ̀rẹ̀. Ẹ ní sùúrù ẹ ní sùúrù. Ẹ jẹ́ kí n sọ. Ó já wèrè ni. Ó gbá lówó yẹn ni. Mi ò fẹ́ tó fà fún mẹ́rin. Ṣé bèbí kan lọ bọ́ sájọ́ tí ò lẹ́nu? Àbájẹ́ fẹ́ bàjẹ́ ni. Ó gbá lówó ni. Ẹ wo bàbá ẹ̀yin sọ fún ìwọ̀n fún yẹn, a ṣiṣẹ́ yín. Ṣé àwọn olórí burúkú yìí? Àjọ pínwó yẹn ni o. Èyí tẹ̀ pé wá kọ́ wá mú mi àjọ pínwó ni o. Àjọ pínwó ni o. Àjọ pínwó ni o. Àjọ pínwó ni o. Ẹ mọ̀ra yín rí. It is a pity for you. Ìwọ náà jẹ́ owó mi. Ìwọ náà jẹ́ owó mi. Ṣé kò náà jẹ́ owó mi? Àmà á sì fẹ́ ní sùúrù ni. Màá dá iṣẹ́ mi ṣe. Màá dá iṣẹ́ mi ṣe. Bàbá àgbàlagbà. Bàbá àgbàlagbà fún ìdàgbọ́rú. Bàbá àgbàlagbà. Orí kọlù yín mama. Mo rí kọlù yín mama. Gbogbo dáṣẹ́ ti sinmi ní mẹ́sẹ̀ẹ̀jì ẹ̀. Gbogbo ẹ̀ ni mo rí. Ọjí ni. Ó gbowó lọ́wọ́ mi, ó lọ jẹ. Wọ́n ló gbowó lọ́wọ́ mama. Wọ́n sọ fún ẹ wípé ajá ọmọ dádì. Ó máa wà lórí Netflix. Ìyẹn ní February 21st. Àti orí Circle TV. Ó dẹ̀ gba owó yẹn pé kó lọ lẹ pósítà. Ó dẹ̀ lẹ́. Ikú pa. Sọ́ni ìdàgbòrú Ọlọ́run. Mo fowó òun dájọ́ ni mi sì ní nọ́mbà 1 mi ò ní pẹ́ kú ẹ̀dá. Ọfọ mi dájọ́. Ẹni sọ̀rọ̀ má bínú. Ó ti dá. Ó dìbò ní. Báwo ni ó dá? Ọmọ yìí dìbò ní. Mo máa gbé táyà sí lọ́rùn, mo dẹ̀ máa dáná sí. Má dira. Gbogbo. Ikú pa.